yí padà oúnjẹ ayédèrú ọ̀làjú ń dé bá gbogbo ẹ̀ àṣà wa sì ń lọ àmọ́ báwo gan la ṣe lè dúró déédéé pẹ̀lú ìwà ọmọlúwàbí Yorùbá àti ohun ayédèrú gangan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ẹ wá tẹ̀lé mi lọ ká lórí pópónà nílùú Èkó ká lọ bí àwọn èèyàn kí ni èròǹgbà tiwọn lórí Orísun náà làwọn Ẹja lónìí Bú Àbẹ̀kẹ́ lórúkọ tèmi. Báwo la ṣe ń dúró déédéé láàrin ìwà ọmọlúwàbí Yorùbá àti ìwà ayédèrú? Bá a ṣe máa dúró déédéé ni pé ká ṣòtítọ́. Tá a lè fi dúró déédéé sí ni pé kò lọ́lọ́run ni o. Àṣà wa àti ìṣe wa ló sì ń jẹ́ ká máa dúró dángájíá. Àwọn Yorùbá máa sọ pé orúkọ tó wù lèèyàn jẹ́lẹ̀ odi ṣùgbọ́n orúkọ rere tá a mú láti ìbẹ̀rẹ̀ wá kò sí nǹkan tó lè dé ká fi orúkọ yẹn lẹ̀. Ọ̀làjú ó ti bà gbogbo nǹkan tí kò yẹ kó bà ó ti bà. Bíi ẹ̀kọ́ ìmúrasí ìsọnilọ́jọ̀. Torí nọ́mbà 2 gbáṣẹ́ ẹ̀ mú. Gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́ lábẹ́ dúró bí ọmọlúwàbí first of all iṣẹ́ yẹn ní kókó. Kọ́ tó ṣẹlẹ̀ ni pé ó ní rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe tó bá rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe tó dẹ̀ wo tó ti ń bọ̀ orúkọ ló ń gbé ni tó bá rí pé ibi tó ti wá àwọn òbí ẹ̀ ò bá nǹkan báyìí lọ́wọ́ wọn pé kí wọ́n gan ṣe. ẹni bá lọ òun ló bá kú á ti lọ àti dé á dẹ̀ ti gbọ́ èròǹgbà àwọn èèyàn lórí bá a ṣe lè dúró déédéé tá a fi lè máa jẹ́ ọmọlúwàbí lọ pẹ̀lú gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ ní àyíká àti àgbègbè wa yìí kẹ́mọ́ yìí kúrò bẹ̀ lórí Orísun láti mọ mú wá fún yín bó ṣe ń lọ lórí pópónà pẹ̀lú èmi náà ni Ẹja lónìí Bú Àbẹ̀kẹ́ ní gbogbo ọjọ́.